It's Maestro on the beat, baby. Kú dédé àsìkò yìí nínú àsìkò yìí bẹ́ẹ̀ ni ṣàlàáfíà la bá yín nítorí àlàáfíà làwa náà wà ní iléeṣẹ́ tẹlifíṣọ̀n Orisun bí ẹ ti ṣe mọ̀ wípé a fẹ́ràn láti máa gbé àṣà èdè ẹwà àti ìṣe ilẹ̀ káàárọ̀ ojíire lárugẹ. Ibo ni a wá wà lénìí? A wà ní ìlú Ìbàdàn. Kí wá la wá ń ṣe níbẹ̀? À ń ṣe ayẹyẹ fún bàbá wa Sheikh SIrajudeen Akanni Asukuna, ìyẹn tí wọ́n jẹ oyè Zakiren ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́ni ní ìlú Ìbàdàn lẹ́ni ẹ máa rí àwọn ènìyàn tí wọ́n ń gbé àṣà, èdè, ẹwà, ẹ̀sìn lárugẹ lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé àti lágbà. Ẹ̀yin máa bá wa ká lọ, kẹ́ fìdí kalẹ̀, kẹ́ máa bá wa ká lọ. Orúkọ mi ò tí ì yí padà, Bọ́lá Kalẹ́ Akínbọ́lá ni orúkọ mi. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ kí yín ní kí ọlá, kí yín ní kí ọlá sà. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé sà. Orúkọ mi ni Alhaji Muritala Ọmọbọ́lájí tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Baba Mbariga. Irú èèyàn wo lẹ jẹ́ àti wípé irú ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti Sheikh SIrajudeen? Mo jẹ́ Islamic scholar. Àwọn aṣíwájú wa ni Alhaji Asukuna SIrajudeen Asukuna. Wọ́n jẹ́ bí àwọn àgbà fún wa tó dẹ̀ jẹ́ pé inú àwọn àgbà dáadáa tó dẹ̀ já sí pé àwọn tó já tẹ́ pé èkó ṣe dáadáa àárí lára wọn nítorí tí wọ́n bá jẹ́yàn dáadáa tábà dẹ̀ rí àwọn nǹkan tó jẹ́ nǹkan gidi pẹ̀lú wọn irú ìjókòó yẹn àbí irú ìkọ́ ẹ̀ lè bẹ́ mi bì èèyàn dáadáa ni wọ́n gidi gan fún ti lọ́jọ́ sí wa. Ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti wọn kì í ṣe èmi àti wọn gangan but àwọn àti ọkọ ẹ̀gbọ́n mi ni ọ̀rẹ́ pàtàkì láti kékeré so nítorí ọ̀wọ̀ yẹn ni wọ́n á fún pa èmi náà gbọ́dọ̀ débẹ̀ pé ọ̀rẹ́ ọkọ ẹ̀gbọ́n mi ṣe nǹkan èmi náà ní kí n wá. Èmi làkọ́bí Alhaji Asukuna èmi làkọ́bí ẹ̀ bàbá mi ni bàbá ọkọ mi ni ọ̀rẹ́ ọkọ mi bẹ̀stì láti kékeré lọ́tijọ́ wà yẹn Alhaji Hakeem Honorable Hakeem Adisa Bangbọ́lá so bọ́nà ó yánkú tọ́nu bọ́nà ó yánkú tún wèjì àjọ ńlọ náà ni àjọ rò pọ̀ ní. Aláṣeyọrí ìṣòro àmàlù bàbá wa kọ́ máa ń ní àlàyé aláṣeyọrí ìṣòro láti bù ṣé ní aláṣeyọrí lọ́la tó mọ̀ ọ́. Ọlọ́run ṣọ́ọ́rẹ́ fún mi kó tó di pé kò tó pọ̀ pẹ́. Gbogbo ti pé kó tó di pọ̀ pẹ́. Wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́pọ̀ tó ìgbé kó tó di pọ̀ jù. Ẹni ọba ti rọ̀ lọ́wọ́ kò tó ní pọ̀ nù. Ìnira ọlọ́run máa ń pọ̀. Ìbẹ̀rẹ̀ ní kò láti dé. Àtẹ̀yìn àtẹ̀yìn àwọn onímọ̀ ìnira. Sheikh SIrajudeen Akanni Asukuna wọ́n jẹ́ ìkánu àwọn ẹ̀gbọ́n wa aṣíwájú wa dáadáa láti ìgbà tí a ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní Èbúté Mẹ́ta ní ìlú Èkó
wọ́n sì jẹ́ atọ́nisọ́nà dáadáa fún wa. Gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tẹ́ dárúkọ sà, wọ́n jẹ́ bí mẹ́ńtọ̀ fún yín. Kí ni nǹkan ẹyọ kan tẹ́ lè sọ pàtó nípa bàbá wa àti pé kí ni nǹkan tẹ́ lè rí dìmú pé nǹkan báyìí ni Sheikh kọ́ mi tí mo dẹ̀ mú dání tí mo mú lò dáadáa sà? SIrajudeen Akanni Asukuna wọ́n jẹ́ nìkan tó jẹ́ sí pé gbogbo ọmọdé àtàgbà lọ́dọ̀ wọn kó kálukú mọ́ra. Wọ́n sì jẹ́ nìkan ló yẹ pé ìgbà tí wọ́n dá ìjọ Hizbullah International nílùú Èbúté Mẹ́ta, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mọ́ra láti kọ́ wọn ní ẹ̀sìn. Àga ọ̀pọ̀lọpọ̀ ọ̀yá wa tí wọ́n rọ opportunity àti padà lọ ilé kéwú mọ́, wọ́n kọ́ wọn ní àwọn nǹkan tó yẹ sí pé wọ́n lè fi sin lọ́hùn tí wọ́n lè máa fi kírun. Àwọn táwọn èèyàn sì ṣe àǹfààní púpọ̀ tó dá púpọ̀ látara wọn. Nítorí kí a ṣe náà ni pé bàbá wa tí mo wá gbé wọn wáyé, gbogbo àná la mọ̀ pé bàbá wa Asukuna Maulana Fadilatu Sheikh SIrajudeen. Wọ́n tó sọ pé àdáhùn náà yàtọ̀ ẹ̀rọ Orisun. Ẹlòmíì ti jẹun gbàgbé ààrẹ, ọ̀rẹ́ ti sọ àdáhùn láwọn máa bá bá rẹ̀. Bàbá wa Asukuna wọ́n dá púpọ̀, wọ́n sì kó àwa tí a wà lẹ́yìn wọn kó wa mọ́ra. Àgbàlagbà tí máa ń gara òmìnira ń pàdé àwọn ọ̀dọ́. Bàbá wa Asukuna ìṣe bẹ́ẹ̀. Kódà ó jẹ́ kọ́dọ̀ ní ti èyí tí wọ́n yé ṣe ẹgbẹ́ ní wọ́n fi ẹ̀rọ fẹ́ máa rí wọn fi. Ìta Asukuna sọ̀rọ̀ rẹ̀ lẹ́bi. Òun náà ló fa irú ìjókòó yìí. Gbogbo àtàwọn láti Èkó, ẹni wọ́n láti Àbújá, ẹni wọ́n láti Amẹ́ríkà, ẹni wọ́n láti gbogbo bíbí nítorí bí ìwà bàbá wa Asukuna ti rí. Ọlọ́run àwọn àbẹ̀ ọ̀hún, wọ́n ní akọ́sà náà fún ilé-èdè ìlú Nàìjíríà. Táwọn ti da ìwà tẹ̀sí láwọn orílẹ̀ èdè wọn. Ọlọ́run ló ń tún máa lójú bẹ́ẹ̀ báyìí. Ọlọ́run bá wa fún Nàìjíríà ṣe. Ọ̀rọ̀ kọ́lọ́ mọ́jú ó bàjẹ́ pọ̀ yìí kó ti bàjẹ́ ọ̀rẹ́ mi. Ọlọ́run bá wa tún ṣe lókù. Wọ́n lápapọ̀ àwọn ẹni Ọlọ́run tí wò dájú lọ́sọ̀ lóru. Ọlọ́run bá wa fún Nàìjíríà ṣe. Ọ̀làlá ilaha illallah. Lẹ́yìn náà, ìlú Ìbàdàn tá a wà yìí, ọlọ́pàá ìlú bàjẹ́. Nínú pé Ìbàdàn ńlá náà ló jẹ́ kí irú yìí wọ́n fi gbogbo bàbá wa Asukuna. Tó bàbá wa Asukuna ti wá bá wa náà. Ẹ dákun ní àsìkò yìí, á fi ayáta kò sí aláwìyé. Ẹ̀yin náà tó yẹ kí o ní Ìbàdàn ẹ̀yìn bàbá mi mọ́ lẹ́yìn tó yẹ ní Ìbàdàn báyìí. Ẹ kú dédé àsìkò yìí sà. Orúkọ mi ni Alhaji Ahmad Ọlárẹ̀wájú tí gbogbo ayé mọ̀ sí Al-Fulani. Sà, kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti Sheikh SIrajudeen? Ìbáṣepọ̀ tó dáa ló wà láàrin wa, ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn, ẹ̀gbọ́n tàbúrò ni wá, wọ́n dẹ̀ jẹ́ èèyàn dáadáa sí wa. Díẹ̀ wọ́n gbọ́dọ̀ máa ṣe nǹkan oríire báyìí káwa náà ká má débẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ ni. Ẹ bá wa ṣe àdúrà ní ṣókí fún bàbá wa Sheikh. Abolóyè wa Sheikh SIrajudeen Akanni Asukuna ẹ ṣọ̀pọ̀lọpọ̀ orí eléyìí láyé, Ọlọ́run adé fàlùbáríkà sí, ẹ ní fi ẹ̀mí kúkúrú, ẹ ní fi lo òye náà o, wala hawla wala quwwata illa billah. Ẹ kú dédé àsìkò yìí sà, ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Mọ́gàjí Kọ́lá Olóòtú. Irú ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti Sheikh SIrajudeen tẹ́ fi wá wò pé èní ó tọ́ sí wọn láti wáyé wọn? Ìbáṣepọ̀ tó dáa ni. Lákọ̀ọ́kọ́ ìbáṣepọ̀ ọmọ Ìbàdàn sọ́mọ Ìbàdàn, ìbáṣepọ̀ bàbá sọ́mọ, ìbáṣepọ̀ ọ̀rẹ́ sí ọ̀rẹ́, ìbáṣepọ̀ ẹ̀gbọ́n sábúrò, ìbáṣepọ̀ ọmọ ìjọ sí olórí ẹ̀sìn ló wà láàrin wa. Ọkọ̀ sùn kí lásìkò nílé lọ́wọ́. Bàbá bàbá lọ, bàbá Yorùbá yìí. Ọ̀tàjà yìí ló ta tó mo jù bẹ́ẹ̀ àdúrà. Àlọ́ làtúkù.
Wọ́n bá kọ́kọ́ jù bẹ́ẹ̀ àwọn tuntun. Ààrẹ Muhammadu Buhari ló sọ́wọ́ káàdì ló ṣe ààrẹ. Àdìbọ́ọ̀lì babaláwo Buhari ló ṣe ẹ máa kú àdúgbò ètò. Ṣe ìnáwó bí káàdì ló ṣe. Ayé láyé bí ò lè ṣe bí káàdì ló ṣe. Yóò ní káàdì ló ṣe. Wọ́n ti ṣe ìnáwó bí káàdì ló ṣe. Àbí ṣe kò ṣe nípa àdìgbò ṣe gbogbo ẹni bá yọ́nú sí mi o ó ṣáájú ìyọ́nú Ọlọ́run ọba 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 òun lẹ́lẹ́ máa rí. Àánú mo rí gbà adé orí ọ̀gbìn. Àánú mo rí gbà adé orí ọ̀gbìn. Èmi jáyé orí mi adé orí ọ̀gbìn. Kì í dẹ́ ṣe mímọ́ ṣe adé orí ọ̀gbìn. Kì má dẹ́ ṣe mímọ́ ṣe adé orí ọ̀gbìn. Èmi ni ẹ̀gbọ́n Alájà Latifat, ìyàwó Aláàjì Asukuna. Ẹ wá bá wa ṣe àdúrà ráńpẹ́ fún bàbá tó ṣe kan. Oyè tí wọ́n jẹ yìí kọ́lọ́n kó lọ rẹ̀ mú wọn. Kọ́lọ́n jẹ́ kó ẹ̀mí wọn gùn. Wọ́n má kábàámọ̀ lórí oyè yìí o. Kọ́lọ́n kó dá àwọn ọmọ wọn sí, kó jèrè àwọn ọmọ wọn, kẹ́mi wọn kó gùn o. Ká má wà wọn sínú ẹgbẹ́ nínú ẹbí nínú ara. Nínú ọ̀rẹ́ ká má wà wọn sí. Ẹ ṣé gan ni ma. Ọ̀rẹ́ mi, àáfàá mi, Sheikh mi, èèyàn ó jẹ́ èèyàn tó níwà pẹ̀lẹ́ tí ò ní gbéraga, gbogbo èèyàn ló fà mọ́ra, kò wo pòsíṣàn tó wà kó ní gbéraga kò ní gbéraga sí, èèyàn tó dá gidi gan ni tó máa ń rántí gbogbo àánú àdúrà kọ́lọ́run bá oyè tán fi jẹ yìí kó lò ó pẹ́pẹ́pẹ́pẹ́ kó má kábàámọ̀ pé ìbá ti mọ̀ kí má ti gboyè yìí o. Gbogbo àwa tá a jọ rẹ̀ tá a bá wá Ọlọ́run bá kó wà pẹ̀lú àwa náà, gbogbo oore tí Ọlọ́run bá tó ti ṣe fún ọ̀kan nu wa kó má dìbàjẹ́, Ọlọ́run kó wo gbogbo àwọn ọmọ wa fún wa kó dúró ti gbogbo wa lágbọ́rọ̀ náà. Ìbá mọ̀ kí má ti máa gba oyè Ọlọ́run má ṣọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀, Ọlọ́run bá kó ṣìnà re fún kó ṣìnà re fáwa náà, kí gbogbo ọmọ wa kọ́lọ́run bá ṣe wọ́n ní ọmọ alárùbáríkà ọmọ olóríire bẹ́ẹ̀ ni kọ́lọ́run ṣe fún gbogbo akọ̀. Sheikh SIrajudeen Akanni Asukuna ó jẹ́ ọmọ fún mi, ọmọ dáadáa ni, àáfà àgbà sí ni. A jọ lọ sí ilé kéwù kan náà ni, ibi kan náà láti kéwù. Bákan náà ni a jẹ́ ọ̀rẹ́ àtìgbà kékeré. Àáfà àgbà ni wọ́n. Lóòótọ́ senior ẹ̀ ni mo jẹ́ nígbà tí a wà nílé kéwù. Ṣùgbọ́n látìgbà tí a ti wà nílé kéwù láti mọ̀ pé àáfà àgbà àáfà ńlá wọ́n máa jẹ́. Látìgbà náà ni wọ́n ti láti rí àpẹẹrẹ àáfà ńlá látara wọn. A kí wọ́n kórè eléyìí, a sì máa dúpẹ́ fún oyè tí wọ́n fún wọn jẹ. Ọlọ́run á jẹ́ kí oyè náà kó mọ́rí. Ìyàwó wọn, àwọn lọ̀rẹ́ mi, èèyàn dáadáa dẹ̀ ni wọ́n, èèyàn dáadáa ni wọ́n, èèyàn tó kóyàn mọ́ra àtọmọdé àtàgbà ló pé wọ́n ra. Ọlọ́run ayé kan lo oyè yìí, Ọlọ́run ayé kan lò pẹ́pẹ́pẹ́. Ọlọ́run mọ́ṣá aláwọ̀lá kú wata ilá abilá lílé àti. Agboolé alálàáfà làwọ̀ àfáà mi dáadáa ni.
èèyàn bí dáadáa ni látijọ́ tó ti pẹ́. Kí ni nǹkan ẹyọ kan pàtó tẹ́lẹ̀ sọ tẹlifíṣàn àwòkọ́ṣe látijọ́ tẹ́tí mọ bàbá? Ìtọ́ wà lọ́wọ́ rẹ̀ náà làwòkọ́ṣe, alukuran ló wà lọ́wọ́ rẹ̀, ó ti tó láwòkọ́ṣe. Ẹ bá wa ṣàdúrà fún bàbá. Wàrà fáná umọ̀kánná àlìyá. Àánú mo rí gbà adé orí ọ̀gbìn. Ọmọ aládé àlàáfíà adé orí ọ̀gbìn. Àyìndé ọmọ aládé àlàáfíà adé orí ọ̀gbìn. Ìran ẹ̀yà kìíní. Salamu alaikum sir. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Adẹ̀kú oríire ní sa oríire yìí á mọ yín kalẹ̀. Aláàmà mi adúpẹ́ ẹ ṣé o, adúpẹ́ fọ́lọ́run, alhamdulillah. Sà ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé pàápàá jùlọ àwọn tí ò mọ̀ yín, ẹ bá wa dárúkọ yín fún. Orúkọ mi ni Alhaji Sheikh SIrajudeen Fọlọ́runṣọ́ Akanni Asukuna tí mo jẹ́ àfàgbà fún ìjọ Hizbullah International Prayer Ministry Worldwide. Lẹ́ẹ̀kan sí Alhaji SIrajudeen Asukuna tí gbogbo ayé máa ń pè ní Arisukuna. Akóríire nísàlẹ̀ nǹkan sí. Sà oyè tẹ́ jẹ́ lẹ́ni ṣé oyè ìdílé ni àbí oyè tẹ́ lọ kàwé gbà ni? Ẹ bá wa yànnàná ẹ̀ fún àwọn ará ilé. Oyè yìí ò kì í ṣe oyè ìdílé o. Bẹ́ẹ̀ ni kò kì í ṣe oyè tẹ́ lọ kàwé gbà torí oyè ẹ̀sìn ni. Ipa èèyàn nínú ẹ̀sìn ni wọ́n máa wò. So gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ìbàdàn tí ó jẹ́ pé ìlú Èkó ni mo fi ṣe bùgbé látọjọ́ pípẹ́ tí Ọlọ́run wá dá ìjọ tó tó yẹn lẹ̀ fún mi ní ìlú Èkó débi pé ìjọ yẹn fi ní káàkiri ẹ̀ka bí over 85 branches káàkiri ayé pàápàá nílùú òyìnbó ní everywhere. So àwọn imam àgbà gbogbo ìlú Ọ̀yọ́ state wọ́n wá ronú pé ọmọ wa lọ́mọ yìí kí ni òde tí tábà fún ní oyè yìí láti fi lè tún mi fẹ́ sọ òyìnbó mọ́ Orisun láti lè fi tún encourage ẹ̀ pé kó lè túbọ̀ ṣe síwájú sí i wọ́n wá foríkorí láàrin ra wọn gbogbo ìmáàmù tó parapọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn láwọn fún ọmọ wa yìí àwọn fi ṣe Amiru Zakirin fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ aṣíwájú gbogbo olórí gbogbo àwọn tí wọ́n ń ṣe ọ̀rọ̀ tí jẹ mọ́ àsàlátù nǹkan ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Tá bá wá ní pé ká wo oyè tí ẹ jẹ yìí sà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ò mọ ìtumọ̀ ẹ̀ ẹ lè bá wa yànnàná díẹ̀ ìtumọ̀ oyè tí ẹ jẹ. Ìtumọ̀ ẹ̀ náà ni mo sọ yìí pé àwọn tó ń gbẹ̀sìn ga ni wọ́n ń pè ní àwọn azakirun tó wá gbìyàn pé ọkọ̀ ìwọ la pè ní aṣíwájú gbogbo àwọn elétò agbẹ́sìnga gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. We test microphone. I'm just testing the microphone. Ṣé fíjì lè gbé pa àti fíjì? Hip hop. Fuji àbí hip hop. Ladies and gentlemen, we're still celebrating a wonderful man. We're still thanking Almighty Allah for His love and guidance. K1, the ultimate, is almost here. He is almost here, believe me. It's Maestro on the beat, baby. Àyẹ̀kùn bẹ́yọ̀ bá ń yálẹ̀ ẹ̀dá ohun burúkú a máa yọ ọ̀rú wọn ṣe ni. Kò ṣe kó lè máa ń ga ẹni bí káyọ̀ ìlú wọn kọ́. Láyéláyé làǹdà ò láyéláyé làǹdà. Láyéláyé làǹdà ò láyéláyé làǹdà. Láyéláyé làǹdà ò láyéláyé làǹdà. Lórí mi kó lè máa ń ga ẹni bí káyọ̀ lọ sùúrù. Láyéláyé làǹdà ò láyéláyé làǹdà. Ó bàbá mi kí ìṣòro àjò Akanni. Láyéláyé làǹdà ò láyéláyé làǹdà. Àrí bàbá mi kí ìṣòro àjò Akanni. Láyéláyé làǹdà ò láyéláyé làǹdà. Ọkọ̀ àwọn akẹ́rẹ́ adé ti dẹ́kun sí
olówó ọmọ mi àbíkẹ́. Mo fẹ́rẹ̀ ọba òrùka mi àbíkẹ́. Ẹ̀wọ̀n ojú Àkànní ni Àkànní sí ìrájú. Láíláí ìlàláhù láíláí ìlàláhù. 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 Láíláí ìlàláhù láíláí. Láíláí ìlàláhù láíláí ìlàláhù. Àkànní yóò kí wá báyọ̀. 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 Mo fi dọ́gba sí kìrì nínú Ọ̀yọ́ state. Àkànní yóò kí wá báyọ̀. Mo fi dọ́gba sí kìrì Àkànní ṣúra. Àkànní yóò kí wá báyọ̀. Papa ìgbéwò sọ́ọ̀tì bàǹkà kan níbí. Àkànní yóò kí wá báyọ̀. Papa sọ́ọ̀tì bàǹkà kan níbí. Àkànní yóò kí wá báyọ̀. Bàbá Fami láti rí ọmọ mi àgbẹ̀fẹ́. Àkànní yóò kí wá báyọ̀. Bàbá Jẹ́wọ́ ṣàkẹ́ o kẹ́kọ̀ọ́ mọ̀ mi wá. Àkànní yóò kí wá báyọ̀. Bàbá Bàbá Àrẹ̀mú ṣùgbọ́n Àkànní bàbá sí arábìnrin ọmọ mi àgbẹ̀fẹ́ o. Àkànní yóò kí wá báyọ̀. Bàbá Bẹ̀ni àmì ìgbà ilé ọmọ tó kọ̀ láàrùn. Àkànní yóò kí wá báyọ̀. Bàbá náà wọ́n fàlà mú Àkànní ṣùgbọ́n. Àkànní yóò kí wá báyọ̀. Ó ti dọ́gba sí kìrì nínú Ọ̀yọ́ state. Àkànní yóò kí wá báyọ̀. Ó dọ́gba sí kìrì nínú Ọ̀yọ́ state. Àkànní yóò kí wá báyọ̀. Kò dẹ̀ ṣeun méjì sẹ́wọ̀n ó dá sí kìrì lọ. Àkànní yóò kí wá báyọ̀. Ẹ kò di ẹlẹ́yìn báyìí. Àṣàlá ti bàbá wa torí ọba sí kìrì ìṣúra dùn ní. Àkànní yóò kí wá báyọ̀. Àkànní ẹ̀rẹ́ gbogbo sẹ́yìn bá bọ̀ ṣe òun ni kò bẹ́ra mọ́. Orí pàṣípìrì ìwọ ń ṣe alákọ̀ọ́nì náà ṣe bí ẹjọ́ bá o àṣíkiri o. Àkànní yóò kí wá báyọ̀. Ọ̀ṣun Ìdàgídé ìyẹn ń kọ́ mọ́ṣáláṣí ó ń sin lọ́wọ́ ọba ó ń fowó sínú ẹ̀sìn. Àdìsá ẹ̀rí àkí ọmọọba Tọ́lá gbogbo wọn ń bá sínú ẹ̀sìn. Àjíkèdè wọ́n ń bá sínú ẹ̀sìn. Ọmọ òkúrú gbọ́yìn o ọkọ̀ ọmọ yìí náà tún mi. Gbogbo yìí bẹ̀rẹ̀ nílé nítorí ẹ̀kọ́ kẹ̀kẹ́ ẹ wá bí. Olóyè àti ìfìjọbi. Gbogbo yìí pátápátá ní ṣubú dànù ẹ máa kó àkúrò tí yóò bá sí ìrì wa. Àkànní yóò kí wá báyọ̀. Àjàdù sí ṣètò. Abdulrasaq Àkànní ojúmọ́ ní rẹ̀. Gbogbo yẹn ẹ̀kọ́ àkúrò tí ẹ̀kọ́ àbọ̀ nílé. Ọmọ bá ń kọ́lá ọkọ̀ àkókò ẹ̀rẹ́ àpèjẹ bá ti máa fi kiri. Gbogbo yẹn kó àdúgbò lójú. Commissioner for Local Government Service Commission
Àdìsá ẹkùn àádọ́ jẹ́ àkọ́bí ooo ṣọ́gájú Àsukuna. Pàdé Ṣakila Adégòkè Abdulrasheed Alhaji Ààrẹ Kaka Lawai Ààrẹ Àdìrí láti UK ẹkùn àdúgbò lóṣù òkì. Alájibí ilé ẹnìrú mi àbíyó ọkọ̀ ẹja ńlá láti jí ìtàkùn òkì. Olóyè akẹ́rẹ́ bọ̀ òṣèlú òkì. Bọ́kẹ́tì àbá sọ lọ́kọ̀ òkì. Kéèké motors, Wabok motors, Abdulwazeez, ọmọdé ẹ̀rẹ́dẹ́, gbogbo yìí lọ́kì, lọ́kì, olówó ọjà yóò ṣe, Abdulrasheed Láìdé, stainless, ẹkú àdúgbò lóṣù, akọrin ìdè dúpẹ́, àjídẹ́bọ̀ ṣèlú. Ajé báyìí, ajé báyìí, ajé òní bí ẹsẹ̀ lẹ̀, ìṣòkèjọ máa gbé. Ajé báyìí, ajé báyìí, ajé òní bí ẹsẹ̀ lẹ̀, ìṣòkèjọ máa gbé. Ajé báyìí, ajé báyìí, ajé òní bí ẹsẹ̀ lẹ̀, ìṣòkèjọ máa gbé. Ajé báyìí, ajé báyìí, ajé òní bí ẹsẹ̀ lẹ̀, ìṣòkèjọ máa gbé. Alájì Ayélára láti Amẹ́ríkà, gbogbo yín ẹ̀kọ́ àrùn tó kí. Àbíkẹ́ kàwé ìlàtú, tọ́ládé bí àbíkẹ́ dé. Ẹ máa kó ẹ̀rú òjì o, sẹ̀mí apá sí ìlà. Ọ̀pọ̀lọpọ̀ òòlù àṣírà, gbogbo yín ẹ̀kọ́ àrùn òjì àbíjúkúrọ̀. Ajé ìrọ̀ṣì. Òkè yẹn kó ẹ̀kú ẹ̀jì àlùsókò náà sùn láti ní dúpẹ́. Ajé bá wọn sùn, ajé bá wọn gbé. Ajé òjì wá sílẹ̀ kò fẹ́ ká ìjọ máa gbé. Ajé bá wọn sùn, ajé bá wọn gbé. Ajé òjì wá sílẹ̀ kò fẹ́ ká ìjọ máa gbé. Ọlọ́run ni òun ló mọ ká àkànní ẹ̀dẹ́ bó bá ṣe lẹ́kùn orí ìkéwù kéwù lágbára rẹ̀ Ọlọ́run ni òun ló mọ ká àkànní ẹ̀dẹ́ bó bá ṣe lẹ́kùn orí ìkéwù. Ẹ wo kò jẹ́ bó ṣe jẹ́ níbi ayẹyẹ bàbá wa Sheikh SIrajudeen Asukuna èyí tí wọ́n jẹ oyè Aṣíkiri ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni a lérò pé ẹ gbádùn gbogbo nǹkan tá a mú wá fún yín lẹ́ni bí ẹ ti ṣe rí bàbá wa K1 the ultimate wọ́n wà níbí báyìí kódà a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ ṣe kí ni ẹ fìdí kalẹ̀ kẹ́ máa bá wa ká lọ. Ètò ṣì ń tẹ̀síwájú lórí Orísun nìkan ni o original #1 orúkọ mi ò tí ì padà èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Bọ́lá Kalẹ́ Akínbọ́lá ẹ ṣé ó dìgbà ó di ọjọ́ òní ire o.